Africa Content TV. MC ọ̀ṣọ́wọ́ká àwọn ìtọ́lájì ti wọlé pẹ̀lú olúọmọ pírẹsidẹ̀ntì ní ọmọ àbísọ́ra o yàrá oṣù làbẹ́ oríwọ̀n ọ̀rọ̀ báyìí olùwà kẹjà. Ẹgbẹ́ mi àwọn olùkọ́ mi yìí sí ìjọba mi tọ́jú Palestina. Àwọn ọ̀dọ́lẹ̀ rẹ̀ ní ìgbà tọ́jú mọ́ọ̀dù. Abuja State ẹ̀tọ́jú Saudi ọ̀ṣọ́. Ọlọ́run ọba ló dá ẹ láre. Saudi ọ̀rẹ́ lẹ́wọ̀n bá Amẹ́ríkà. Olúwa ọba ló dá ẹ láre ọ̀rẹ́ wa Saudi. Amẹ́ríkà sì ti ṣe ìní àwọn ìdààmú lọ́jọ́ ọba lọ́jọ́ àwọn èèyàn ọ̀ṣọ́ àìdè àdébì ọ̀ṣọ́ ọba àgbẹ̀tọ́ àwọn aṣọ́rọ̀ ìlẹ̀ àìdè àdébì. Oyè èèyàn tí ó ṣe bí aláàrùn lóyìnbó. Láìpẹ́ ṣe bí àdébọ̀ lọ́wọ́ sọ́kù àìdè àìdè àìdè. Ní ọjọ́ ní tiwáká. Ẹjọ́ mi náà yàrá bí ọkọ̀ ní tiwa. Àlàbí kọfíṣà lẹ́yìn tó máa wọ̀ dédé àṣìyọ ìyàwó aláàbò. Ẹ̀rọ tó bọ́jẹ̀ mọ́ pé bọ́jẹ̀ rọ́ṣù. Lẹ́nu tẹ́lò ó ti lè mọ ìjọ wá ní ọjà sí gbòòrò. Máa ń bí ọjà sí gbòòrò. Ó ti gbòòrò. President of National Union. Vice President, NURTW, Abuja State, MC Adisa, Oma Mama Lala Kipo, Kalapo, Shinaza, Olabe, Ilofi, Oma Mama Lala Kipo, Ramiga, Emo Bebe Bao Yate, Emo Bebe Bao Japo, Emo Jinari. Adiwala lórí ìlàgbàgbà, lábẹ́ ẹ̀sẹ̀ ìyọ́kọ́, ìgbà ọmọ ọba àgbà sí, onílà lábẹ́ òun, yàrá sí láti ọ̀làbẹ́ òun, ìgbà wà ní ìmọ̀, ọlọ́pẹ́ àbá àrà ìyẹn, ẹ̀kún lórí àlà, ọlọ́pẹ́ ẹ̀sẹ̀ ọba sí, ìmọ̀lá lórí òun. Ẹ̀sìn mú sí ní ìhù ọ̀gá. Ọjọ́ akínsọ́rí àmọ̀ ẹ̀rọ. Ọmọ wọn ní náà tó wọ̀ọ́dọ́. Ọmọ tó ń bẹ̀rù bóbi ọkọ̀ àìsà. Àmọ́ mi jọ bí ìlà ọ̀sẹ̀ rẹ̀. Wọ́n bá sì lọ tó wọ̀ọ́dọ́. Wọ́n fi wọ́n sílẹ̀ òye ṣó. Ẹni mo ṣe máa bá tó tó bá sọ. Ọlọ́pàá
kọjá. Ẹni wọn ní bàbá jẹ́. Èdè lọ́sílẹ̀ kánú o. Ẹni wọn nílẹ̀ kánú. Èdè bá lọ sí èdè lè. Ẹ wá kí wọn lè ya ìlú lójú. Ẹ bá ní ọ̀gá lè fi lóòjọ́ lójú. Olú ayé wà ní lóòjọ́ lójú sẹ́. Àyẹ̀dẹ̀ tó lè lórí lóòjọ́ àṣìwò. Olùkọ̀gbọ̀gbọ̀gbọ̀ ọmọdé ni olórí bá tó. Olùkọ̀gbọ̀gbọ̀gbọ̀. Àmúdá ètò. Ètò máa ń Sílẹ̀ bá a ṣe fẹ́ síbẹ̀.